ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yìí gbà táà máa ń sọ àwọn kan máa ń fẹ́ takò wá wọ́n nítorí páwà jẹ́ Ahlus Sunnati wal Jama'ah sáà gbàgbé mu ipe sultanu ta lóhùn lọ́rọ̀ ń bẹ lẹ́nu rẹ̀ yìí sáà gbàgbé kó ní súfì ni àwọn Ahlus Sunnah tó ní súfì sì rí àyè máa kú láà lóṣè lè pa àti ń gbọ́gbọ́n ju tá a gbé dání dànù àbá àti ń ju tọwọ́ wálẹ̀ alọ́rọ̀ òye yìí ni ń tà dé sọ fún yín kẹ́ẹ̀fẹ́ gbọ́ náà nìyẹn olúwa wa ló fi àṣẹ sí olórí àwọn mùsùlùmí lẹ́nu látara àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa rẹni tọ́lọ̀ ní ó padà dépò olórí lára wa ó wá jẹ́ súfí láàrin wa lópin ìgbà tí ìjẹ́ súfí rí bá ti sọ di káfìrí ọlọ́run mọ̀ pé súfí ni kó tó yàn án lè wà lórí ọlọ́run alẹ́ni tóun bá ti wá yàn án bẹ́ẹ̀ regardless ń tẹ́yìn ò bá jẹ́ oníkẹgbà òun gbà fún ó ní àwọn ìkẹta táwọn èèyàn máa ń raise nípa sharia court sharia panel tánikẹ́ gbé wá sí ìsàlẹ̀ ń bì nílẹ̀ Yorùbá táwọn èèyàn ń takò wọ́n ní ìyẹn kọ́ ló kàn sí o ṣáà pàwà mùsùlùmí àgbọ́ra wáyé láwọn táìmù yìí báyìí tàbá ní ọba lọ gbédé ìsìn tàbí wá fẹ́ mọ́ wà ní sharia court ẹ fún wa gbogbo ẹnikẹ́ni tó bá lè wò wà ń bẹ òun náà ló wà ń bẹ ó jẹ́ súfí ni o ó jẹ́ súnní ni o ó jẹ́ sálàfí ni o ó jẹ́ tẹ̀bìlígì ni o tí òun lórí bí dépò ní ó máa jẹ́ káàdì wa tí ó máa dájọ́ fún wa àṣẹ rẹ̀ látẹ̀lé ṣe bá ń gbé dájọ́ lọ kóòtù ayé Emmanuel yóò sì máa jẹ́ jọ́ọ̀jì fún wa òun ládájọ́ tí ó dájọ́ fún wa a ṣe ń gbọ́rọ̀ sí Emmanuel tí èsè mùsùlùmí lẹ́nu ìjọba lè mú wa jẹ́ pé ń jọ́ ní kóòtù ayé à ń gbà fún Emmanuel tí èsè mùsùlùmí nítorí ọlọ́pàá tá a bá lẹ́jọ́ ń bẹ̀ ọ̀gá ọlọ́pàá wa jẹ́ kí yó àásà ń gbọ́ àṣẹ tó wá pa in tó bá lè mú ẹnu gbogbo àmọ́ kò lórí àṣẹ tá a bá ń pa tẹ́yìn ó bá gbé wa lọ ní ẹjọ́ ẹ̀yẹ máa kí ẹ ó jẹ́ Emmanuel àbójẹ́jọ́ ọ̀nù báwa ló bá gbé yín lọ ní ẹjọ́ ẹ̀yẹ máa kí ẹ ó jẹ́ Emmanuel àbójẹ́jọ́ ọ̀nù bẹ́ẹ̀ náà ní bọ́lá ọba fẹ́ nìkan wá jọ lórí fáwọn mùsùlùmí àbójọ lórí fún wa ní kóòtù àní mọ wọn pé ṣé súfì ní àbí tẹ̀bùlíìgì àbí àlùsùnà àbí gbogbo tó bá lè wò ó jẹ́ sọ́nà ti yàn án bẹ̀ náà àfi ká gbà fún ni o ìwọ náà dákun gbà fọ́gà rẹ̀ níbi ọ̀rọ̀ dé yìí mọ́ bá sultani dúmọ́ ààyè mọ́ bá yímíyímí dúmí ẹ fi mílẹ̀ fún yímíyímí ẹ mọ́ bá sultani dúpọ̀ lórí mọ́ ọlọ́run ti yàn án bẹ́ẹ̀ ọlọ́run ti yàn án bẹ́ẹ̀ bá a bá fẹ́ ṣe àbòsí lókù ní Nàìjíríà wa tò ní tílẹ̀ mọ́mbẹ̀ yìí bí wọ́n bá fẹ́ sọ pé kóló àwọn mùsùlùmí òkìní kan wá ṣẹlẹ̀ a ní ìdí kóló ní àwọn mùsùlùmí ó jáde jama wọn à ní wà lọ́lẹ̀ Ìgbò o wọn à ní wà lọ́lẹ̀ Tápà o wọn à ní wà lọ sọ́sùn o wọn à ní wà lọ sọ́yọ́ o olórí wa tó ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kìí sọ̀nà Ọ̀ṣun ni wọ́n wà lọ olórí wa tó ń retí kìí sọ̀nà Èkó mi o wọn à ní wà lọ Dúmọ̀tà wọn à ní wà lọ Bádíà o wọn à ní wà lámùkòkò wà láì wọn sì ní wà lọ Ságége níbo ni wọ́n mọ̀ wá lọ wọ́n mọ̀ wá Alhaji Sa'ad Abubakar orúkọ yóò pé méjì ẹni tí wọ́n mọ̀ wá náà nìyẹn nígbà bá ti wá mọ̀ pọ̀ lọ̀gá wa tó bá ní amọ́gá wa wá èwo tí wá ní tiẹ̀ tó ń bọ́gá wa dùpò èwo ní tiẹ̀ tó ọ̀fẹ́ jẹ́ kọ́gá wa ó jọ́gá wa ọ̀gá wa ní ọ̀gá tiẹ̀ náà ní gbà fọ́gá rẹ̀ mọ̀ bọ́gá rẹ̀ dùmọ̀ ọ̀gá rẹ̀ níbi táwọn yìí ọ̀gá gbogbo wa níbi táwọn yìí ẹ má jẹ́ kẹ́nu wọn mọ̀ pín yẹlẹyẹlẹ mọ́ ọ̀rọ̀ Ramadan náà kò yẹ kó tó àkòyẹ ká rojọ́ mọ́ kò yẹ ká máa fà á mọ́ ṣọ́bọ̀ tí lẹ́yìn yìí ní káàrí tí tó bá wí in fact ilé ìṣọ́gbé èyàn àti sultan ẹgbẹ́ òwú pọ̀ ẹ wá sọ fún pé sultan ń dáwà fẹ́ ní ká máa fi astronomy ká ẹni pé yóò gbọ́ sí pé mo ti gbọ́ tẹ́ wí àwọn eléyìí náà tán ní ìtabaróṣù wọn ní dára ní inú ẹjẹ ń gbọ́ táwọn náà wí ẹjẹ kó dìjọ náà tó wá jẹ bẹ́yìn náà ṣe á pẹ́ mi sí pé ìtẹ̀wúkú múlẹ̀ òun náà ní wí tẹ bá fẹ́ gbà fọ́gà ni ẹ wá retí pé kó tiẹ̀ kéde ọ̀hún náà kó wá sọ tó takò tí yín kẹwàá challenge pé bóun ló tún ṣẹlẹ̀ olórí wa ìtẹ̀mọ̀ mú àyíwọ̀ yapa sí tí ìmọ̀ sọ kó lọ wá ní lápátá tó lórí rẹ̀ àmọ́ àìfẹ́ gbà fọ́gà tẹ́ẹ̀fẹ́ gbà fọ́gà àìfẹ́ fẹ́ nìkan sórí táàfẹ́ fẹ́ nìkan sórí ẹlẹ́yàmẹ̀yà Haúsá ni Yorùbá làwa àti ọ̀rọ̀ tí ń lárí sí o gbogbo ìwé ìṣe ẹlẹ́yàmẹ̀yà ẹja dúró wọ́n ti ń yà nísì wọ́n ti ní sùlùtọ́nù sókótó àwọn Haúsá ló ní àwọn Yorùbá aráàlítà àwọn Yorùbá wọ́n ni ẹ̀sìn láwọn náà ti láwọn múfútáwù àwọn tó ń kílẹ̀ mú múfútáwù ilẹ̀ Yorùbá nìsí ọlọ́nìkan ló wáyé wọn
ọlọ́run nìkan ló mọ iye wọn tí bá ń jẹ́ ẹgbọ́ ẹlọ́rẹ̀ ẹgbẹ́ mufti of Yorùbá land wá nìsín ó dá méjì èèyàn kankan ní òjáde láàrin wa ìjọba ò sì lè recognize èèyàn kan nítorí pé kí ni àwọn kan ìgbìmọ̀ kan wọ́n yan tí wọ́n ọba àlú kan ó yan tí wọ́n bí wọ́n bá bí èmi náà nìsín mo lè yẹ̀yàn nìsín náà pé ìwọ ni mufti gbogbo ilẹ̀ Yorùbá yìí ó yẹ kó yàn sí ní kí ni òjẹ̀yẹ́ dé wò àwọn ọjọ́ kan lè dé nìsín káwọn ọ̀sán mú pé àbá ìwọ la fi jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ó yàn ní wọ́n nílò àdẹ́sì àwọn náà lójú ọ̀dẹ́tò ní kí ni èyí tó wá lédò jùlọ tí ìjọba bá wa lọ́wọ́ sí onígbà Alhaji Saad Abubakar olórí gbogbo wa ẹ̀yin náà tún bẹ́ẹ̀ kú wa tán ẹni ṣègbè Sufi ni àwa tá a wá tá a yẹ ṣe Sufi àwa wá láwa gbà fún kí lẹ́yìn ò gbà fún sí tí èyí bá ṣe pé fi qulubihim maradun fazadahumullahu marada àìsàn ń bẹ nínú ọkàn ni ọlọ́run wá nílé tó àìsàn náà ọlọ́run dákun máa fa ìṣàṣe wa o ọlọ́run dákun máa fa ìṣàṣe wa o ẹjẹ́ àgbà fún ọlọ́run ló yàn síbẹ̀ ẹjẹ́ àgbà fún ọlọ́run ló gbé síbẹ̀ ẹjẹ́ ó kéde tí kéde rẹ̀ ò bá tiẹ̀ ti jápa sí ti àbùsẹ́bùsẹ́ agbóngbọ́sibọ́sí ẹgbẹ́ gbàgbé o torí àlè gbàgbé lóòtàn ẹ ti kéde ọdún ni o ẹ ti kéde ọdún ni o tẹ̀lé astronomy calculation nígbà tẹ́ ẹ máa kéde ọdún ìgbà bá padà máa oṣù tá a rí yapa sí ọdún tẹ́ ẹ máa kéde rẹ̀ ẹ máa àwọn èèyàn jọ́nà náà àwẹ̀ ti sú àwọn èèyàn àwẹ̀ ti gbọ́ àwọn èèyàn nígbà wọn gbọ́ pé wọ́n lóṣù pé sòtọ́nù kéré péjọba ìlọ́dún àfáà gbogbo èèyàn lọ bí pé ẹjá tẹ̀lé tó lórí wá sọ àwọn ẹlòmí ya fi nìfàkù bá àwọn ti bí ìlògbé òkè ẹ̀yí sáà ní ọ̀la lọ́dún tí náà àwọn kọ̀ọ̀kan máa jẹun kalẹ̀ látòní àwọn akíyíjì lẹ́yìn yìí lọ́la àwọn jẹun jọ tí lòṣù tó ọ̀nìká máa jẹun ẹ̀dàpọ̀ mọ̀jà àṣà gidi mọ́ haúsá ní lóòótọ́ èmi èsà àṣà haúsá táàbà nítorí pé jọba haúsá ní sẹ́sọ́ èyí haúsá súfí ni èmi èsà àṣẹ súfí èmi àtàwọn súfí àyè mọ́ kòólà tí wọ́n tó nǹkan ní ẹni yóò fi jẹ́ pé àbí à ń gbèjà rẹ̀ ọlọ́run ló fọ̀rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ kí gbogbo wa náà ká fi ọ̀rọ̀ sí ní ẹnu ṣúgbọ́n lérò ìyàtẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ní wọ́n bá rúṣù ni o wọ́n áfítírù lérò ìyàtẹ̀ ẹ túnú tí wọ́n bá rúṣù ni o àwọn retí ìkéde lẹ́nu lọ́dọ̀ Alhaji Saad Abubakar ìyẹn ni ó determine gbó láti kí a sámú ní masalasi wa lónìí pẹ̀lú ògùrọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo palẹ̀mọ́ ìkí asámú gbogbo ẹ̀ láti palẹ̀mọ́ kalẹ̀ àmọ́gbò láàkí oní ni àbọ́lá ó dìgbà tí Alhaji Saad Abubakar tí wọ́n bá sọ̀rọ̀ so gbogbo àti information wọ́n bá tó jáde a máa mọ̀ wíkágbó 9 alẹ́ tó lù ó náà ni wọ́n kéde tí wọ́n bá ti kéde pẹ̀lú ògo Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ àgbọ́ta pè rọ̀ ìṣá